Orúkọ mi ni Taofik Adéwálé tí àwọn èèyàn mọ̀ sí Dìgbòlùjà. Òjìgbín ọmọ àfitó ṣe wébọ ìtàkùn ìjàngbọ̀n tí lọ́bìrì pa wọlé. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùkópa sinimá tí Kabir Iyèọlá Kabest ọ̀rẹ́ mi tó ń ṣe lọ́wọ́ yìí. Èmi ni mo kópa Balógun Ajagun tà ń bẹ̀. Àwọn àgbààgbà òṣèré ló wà ń bẹ̀. Èmi gẹ́gẹ́ bí ọmọ yín tẹ́ fẹ́ràn, àti Jùmọ̀kẹ́ George. Orúkọ tèmi ni Abdulkabir Adékúnlé Iyèọlá, aka Kabest, aka Alorin. Location la wà, location sinimá kan tí mo jẹ́ olùkọ̀tàn ẹ̀, ó ní àwà báyìí tí àkọlé ẹ̀ jẹ́ Ọ̀bárìmífín. Látìgbà tí aláyé ti dáyé láti máa ń gbọ́ àrọ́bàfín. Ọ̀bárìmífín.
tó yẹ pé ó máa ń farabalẹ̀ kọ ìtàn. Kábírù Yọlá Kabest ó jẹ́ èèyàn tó yẹ pé ó máa ń farabalẹ̀ kọ ìtàn, kì í sábà ṣe fíìmù blablabla, á farabalẹ̀ ṣe kan gbòógì. Ọba rí mi fẹ́ tí a wá ṣe yìí tó bá ti jáde bá ara ó dùn gan, ó wà òkè dáadáa.
àkẹrẹ wọn sì mọ jẹgbin òfin gbẹnagbẹna ọtí ni wọn bá. Orúkọ tèmi ni Ọmọlọ́lá O Akínbọ̀dé tí gbogbo ayé mọ̀ mí sí Jìnìjìnì alias the latest film mi tó wà níta òun náà nìyẹn Jìnìjìnì tí gbogbo ayé ń pè mí sí Jìnìjìnì. Oko tí a wà yìí ni oko Ọbarínífín tí ẹni tó produce ẹ̀ ni Kàbírù Ìyànọlá tí gbogbo ayé mọ̀ sí Kabest. Ọbarínífín òun ni oko tí a wà yìí. As you can see bẹ́ẹ̀ ṣe rí mi lára àwọn jagunjagun nínú ìlú Ọbarínífín tàǹjátàdé ń ṣe iṣẹ́ náà ní ìlú Àlárì. So mo fẹ́ kí gbogbo ayé kó bá wa wò tó bá jáde ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa wò tó bá ti jáde Ọbarínífín àtàlọ́bárífín gan ẹ bá wa. Aroba TV Aroba TV Aroba TV ní móhùnmáwòrán tí ẹ lè máa wò tẹ máa rí nǹkan gidigidi kó yàn lẹ́kọ̀ọ́ nǹkan tó mọ́gbọ́n wá àbí àwọn nǹkan tá a ti gbàgbé tipẹ́tipẹ́ tá a máa mú wá sí ìrántí yín ẹ subscribe sí YouTube Aroba TV kẹ́ gbádùn ayọ̀ ẹ ṣé.